The Word of God Bible audio application is a simple application to download the required Bible book you want your Bible application to read. Starting the TWOBS audio, you open this window. Clicking either the Bíbélì Mímọ́ Onítùmọ̀ or the KJV Bible will give you a list of the 66 Bible books in each Bible, just like this. Know that you need only the audio listed after clicking Bíbélì Mímọ́ Onítùmọ̀ if only you install the BMO KJV Yorùbá Kíkà, but need the KJV Bible if you install the KJV BMO plus KJV audio only. If you install both Bible applications, you will need to download the audio under both buttons to play any of these books in both English and Yoruba. You do not need the internet access again after downloading the audio into your device. Ètò TWGBS audio app wà fún gbígba òǹkà ìwé Bíbélì tí o bá fẹ́ sórí ẹ̀rọ rẹ. Tí o bá ti ṣí ètò yìí ni yóò fún ọ ní àwòrán yìí. Fífi ìka tọ́ bọ́tìnì Bíbélì Mímọ́ Onítùmọ̀ tàbí bọ́tìnì KJV Bible yóò ṣí òǹkà gbogbo ìwé Bíbélì mẹ́rìndínláàádọ́rin tí ó wà nínú Bíbélì kọ̀ọ̀kan fún ọ láti yan ìwé tí o fẹ́ kí ètò Bíbélì rẹ kà fún ọ. Òǹkà tí ó wà lẹ́yìn fífọwọ́ kan bọ́tìnì Bíbélì Mímọ́ Onítùmọ̀ nìkan ni o nílò láti gbà sílẹ̀ tí o bá fẹ́ kí o ka Bíbélì Yorùbá fún ọ. Tí o bá gba ètò Bíbélì méjèèjì sílẹ̀, o kò nílò ẹ̀wọ̀n ayélujára mọ́ láti jẹ́ kí ètò Bíbélì rẹ ka orí Bíbélì tí o bá fẹ́ fún ọ lẹ́yìn tí o bá ti gba òǹkà Bíbélì rẹ sílẹ̀ tán. Tí o kò bá sí lórí ẹ̀wọ̀n ayélujára, yóò fún ọ ní ọ̀rọ̀ wípé your device is offline. Please connect to the internet and try again. Tí ṣe wípé tó o bá sí lórí ẹ̀wọ̀n ayélujára, yóò sọ fún ọ wípé o sí lórí ẹ̀wọ̀n ayélujára o, nítorí náà kò ní dá lóòdù ẹ̀ fún ọ. Ṣùgbọ́n tó bá wà lórí ẹ̀rọ ayélujára, yóò kẹ́ bẹ̀rẹ̀ sí máa dá lóòdù fún ọ ni.